Marku orí kẹjọ. Ní ọjọ́ wọn ni nígbà tí ìjọ ènìyàn pọ̀ gidigidi tí wọn kò sì ní oúnjẹ, Jésù pè àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ́dọ̀ rẹ̀, ó sì wí fún wọn pé, àánú ìjọ ènìyàn ṣe mí nítorí tí ó di ijọ́ mẹ́ta nísinsìnyí tí wọ́n ti wà lọ́dọ̀ mi, wọn kò sì ní ohun tí wọn ó jẹ. Bí èmi bá sì rán wọn lọ sí ilé wọn ní ebi, àárẹ̀ yóò mú wọn ní ọ̀nà, nítorí nínú wọn ti ọ̀nà jíjìn wá. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì dá lóhùn wípé, níbo ni àwọn ti gbé ti lè fi àkàrà tẹ́ àwọn ènìyàn wọ̀nyí lọ́rùn ní aginjù yìí? Ó sì bi wọ́n léèrè wípé, ìṣù àkàrà mélòó ni ẹ̀yin ní? Wọ́n sì wípé 7. Ó sì pàṣẹ kí àwọn ènìyàn jókòó ní ilẹ̀. Ó sì mú ìṣù àkàrà 7 náà, ó dúpẹ́, ó bù ú, ó sì fi fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí wọn kí ó gbé kalẹ̀ níwájú wọn. Wọ́n sì gbé kalẹ̀ níwájú àwọn ènìyàn. Wọ́n sì ní ẹja kékeré díẹ̀, ó sì súre, ó sì ní kí a fi wọ́n síwájú wọn pẹ̀lú. Wọ́n sì jẹ, wọ́n sì yó. Wọ́n sì kó àjẹkù tí ó kù jọ agbọ̀n 7. Àwọn tí ó jẹ tó ìwọ̀n 4,000 ènìyàn. Ó sì rán wọn lọ. Lójú kan náà ó sì wọ ọkọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó sì wá sí apá ìhà Damanuta. Àwọn Farisí sì jáde wá, wọ́n bẹ̀rẹ̀ sí bi léèrè, wọ́n ń fẹ́ àmì láti ọ̀run wá lọ́wọ́ rẹ̀, wọ́n ń dán wò. Ó sì kẹ́dùn gidigidi nínú ọkàn rẹ̀, ó sì wí pé, èéṣe tí ìran yìí fi ń wá àmì? Lóòótọ́ ni mo wí fún yín, kò sí àmì tí a ó fi fún ìran yìí. Ó sì fi wọ́n sílẹ̀, ó sì tún bọ́ sínú ọkọ̀ rékọjá lọ sí apá kejì. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì gbàgbé láti mú àkàrà lọ́wọ́, wọn kò sì ní ju ìṣù àkàrà kan nínú ọkọ̀ pẹ̀lú wọn. Ó sì kìlọ̀ fún wọn wípé, ẹ kíyèsára kí ẹ máa ṣọ́ra nítorí ìwúkàrà àwọn Farisí àti ìwúkàrà Hẹ́rọ́dù. Wọ́n sì ń bá ara wọn ṣe àròyé wípé, nítorí àwa kò mú àkàrà lọ́wọ́ ni. Nígbà tí Jésù sì mọ̀, ó wí fún wọn pé, èéṣe tí ẹ̀yin fi ń ṣàròyé pé ẹ̀yin kò ní àkàrà lọ́wọ́? Ẹ̀yin kò ti kíyèsí títí di ìsinsìnyí, ẹ kò sì tí ì wòye, ẹ̀yin sì ní ọkàn líle títí di ìsinsìnyí. Ẹ̀yin ní ojú, ẹ̀yin kò sì ríran. Ẹ̀yin ní etí, ẹ̀yin kò sì gbọ́ràn. Ẹ̀yin kò sì rántí. Nígbà tí mo bu ìṣù àkàrà 5 láàrin 15 ènìyàn, agbọ̀n mélòó ni ó kún fún àjẹkù tí ẹ̀yin kó jọ? Wọ́n sì wí fún un pé 12. Àti nígbà ìṣù àkàrà 7 láàrin 4,000 ènìyàn, agbọ̀n mélòó ni ó kún fún àjẹkù tí ẹ̀yin kó jọ? Wọ́n sì wí pé 7. Ó sì wí fún wọn pé, èé a ti ṣe tí kò fi yé yín? Ó sì wá sí Bethsaida. Wọ́n sì mú afọ́jú kan wá sọ́dọ̀ rẹ̀. Wọ́n sì bẹ̀ ẹ́ pé kí ó fi ọwọ́ kàn án. Ó sì mú afọ́jú náà ní ọwọ́, ó sì fà á jáde lọ sẹ́yìn ìlú. Nígbà tí ó sì tutọ́ sí i lójú, tí ó sì gbé ọwọ́ rẹ̀ lé, ó bi léèrè bí ó rí ohunkóhun. Ó sì wòkè, ó sì wí pé, mo rí àwọn ènìyàn dàbí igi, wọ́n ń rìn. Lẹ́yìn èyí ni ó sì tún fi ọwọ́ kàn án lójú, ó sì mú kí ó wòkè, ó sì sàn, ó sì rí gbogbo ènìyàn gbangba. Ó sì rán padà lọ sí ilé rẹ̀ wípé, má ṣe lọ sí ìlú, kí o má sì sọ fún ẹnikẹ́ni ní ìlú. Jésù sì jáde àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ sí àwọn ìletò Kesaria Fílípì. Ó sì bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ léèrè ní ọ̀nà. Ó wí fún wọn pé, ta ni àwọn ènìyàn ń fi mí pè? Wọ́n sì dáhùn wípé, Jòhánù Baptisi, ẹlòmíín sì wípé Èlíjà, ṣùgbọ́n àwọn ẹlòmíràn wípé ọ̀kan nínú àwọn wòlíì. Ó sì bi wọ́n pé, ṣùgbọ́n ta ni ẹ̀yin ń fi mí pè? Pétérù sì dáhùn, ó sì wí fún un pé, ìwọ ni Kristi náà. Ó sì kìlọ̀ fún wọn pé kí wọn kí ó má ṣe sọ̀rọ̀ ohun náà fún ẹnìkan. Ó sì bẹ̀rẹ̀ sí kọ́ wọn pé
ọmọ ènìyàn kò lè ṣe àìmájìyà ohun púpọ̀. A ó sì kọ́ láti ọ̀dọ̀ àwọn àgbààgbà àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé. A ó sì pa á, lẹ́yìn ijọ́ mẹ́ta yóò sì jíǹde. Ó sì sọ ọ̀rọ̀ náà ní gbangba. Pétérù sì mú, ó bẹ̀rẹ̀ sí bá wí, ṣùgbọ́n ó yí padà, ó sì wo àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó sì bá Pétérù wí, ó ní, kúrò lẹ́yìn mi, Sátánì, nítorí ìwọ kò ro ohun ti Ọlọ́run bí kò ṣe ohun ti ènìyàn. Ó sì pe ìjọ ènìyàn sọ́dọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó sì wí fún wọn pé, bí ẹnikẹ́ni bá fẹ́ tọ̀ mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀, kí ó sì gbé àgbélébù rẹ̀, kí ó sì máa tọ̀ mí lẹ́yìn. Nítorí ẹnikẹ́ni tí ó bá fẹ́ gba ẹ̀mí rẹ̀ là yóò sọ ọ́ nù, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá fẹ́ sọ ẹ̀mí rẹ̀ nù nítorí mi àti nítorí ìhìnrere, òun náà ni yóò gbà á là. Nítorí pé èrè kí ni fún ènìyàn bí ó jèrè gbogbo ayé tí ó sì sọ ẹ̀mí rẹ̀ nù? Tàbí kí ni ènìyàn ìbá fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀? Nítorí ẹnikẹ́ni tí ó bá tijú mi àti ọ̀rọ̀ mi ní ìran panṣágà àti ẹlẹ́ṣẹ̀ yìí, òun náà pẹ̀lú ni ọmọ ènìyàn yóò tijú rẹ̀ nígbà tí ó bá dé nínú ògo bàbá rẹ̀ pẹ̀lú àwọn áńgẹ́lì mímọ́.